أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل وسلم وبارك على محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد أدخل دورهم أسيطر كيكي فوانا محمد صلى الله عليه وسلم كيكي ولون ناكو ما باع وصحابة الكرام يتوكابعن أتبقوا أمتي ولون كدارا كان لقوا باواني بي أنشي دادا كلون داكم كوكاواناكم وبأكي الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí Ọlọ́run ṣe wà ní mùsùlùmí torí pé ìjẹ́ mùsùlùmí oore ńlá kan ni látọ̀dọ̀ Ọlọ́run tó sì já sí pé oore tí ó yẹ kéèyàn máa kàkún kó sì máa dúpẹ́ lé lórí káwa máa bẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó dákun kó máa yọ wá kú nínú àwùjọ Islam lábẹ́ bí tí ń wò rí torí pé kò sí ti ń bọ̀ látòkè ọ̀run tó já sí pé ilẹ̀ orílẹ̀ yìí náà tí ò ní gbà so kọlọ́n kò ṣíjú àánú wa àsìkò gbogbo àwọn ọmọ ẹ̀yà wa nínú Islam fún Ramadan tọdún yìí gẹ́gẹ́ bí àṣeyọrí tọ́lọ́n kádàrá ká ṣe ń bẹ̀ pẹ̀lú àìsùn pẹ̀lú ìdààmú pẹ̀lú wàhálà tọ́lọ́n wá ní kó yọrí sí pé tọ́ ó fẹ́ farati so kọlọ́n dákun kó gbà náà ìbádà lọ́wọ́ wa kọlọ́n kò ṣíjú àánú wa kó sì ràn wá lọ́wọ́ gbogbo àwọn tọ́lọ́n ọba kádàrá yìí pé òní làwọn ó ṣe Eidul Fitri tí wọn Ọlọ́run dákun bá wa gbà náà ìbádà lọ́wọ́ wọn kó sì máa dàlú wọn láyà kó bá wa ṣe ní tẹ́wọ́gbà bákan náà àwa tó já sí pé ọ̀la làwa náà ó kádàrá ká túnú àwọn kan lónìí wọ́n ti tú àwẹ̀ tí wọn àwọn kan àwa kan ṣe ń bẹ nínú àwẹ̀ bá a ti ń wí náà masha Allah kò sí láìfi fáwọn tí wọ́n já sí pé wọ́n túnú lónìí tí wọ́n ń lọ ṣe Salatul Eid bẹ́ẹ̀ náà kò sí láìfi fáwọn tí wọ́n já sí pé ní wọn ò láwọn fẹ́ túnú lọ́la ẹni torí tí ò bá pé tí ò ní làákàyè tí ò mọ Ọlọ́run náà ni ó mọ bú àwọn tí wọ́n túnú lónìí ẹnu ẹni tí ò bá ní làákàyè náà ló lè máa sọ pé ẹ̀yin tẹ́ fẹ́ túnú lọ́la ẹ̀ ní làákàyè àyè máa ń tà ń ṣe nù torí pé Allahu yahkumu baynahum fima hum fihi yakhtalifun Ọlọ́run fúnra ẹ̀ ló lè ṣèdájọ́ lórí ìyapa ẹnu tí ń bá ń bẹ láàrin àwọn èèyàn èyí tí kò wó máa bẹ lọ ní pé kọ́lọ̀ ń gbà lọ́wọ́ wa àwọn kọ́ ní pé àwọn èèyàn máa béèrè ìbéèrè kan ṣọlọ́n là ń sìn ni àbẹ̀yàn là ń sìn kí ni ìtumọ̀ èèyàn là ń sìn àbọ́lọ́n là ń sìn ẹni ó tẹ̀lé Saudi èèyàn ló tẹ̀lé kì í ṣe pọ́lọ́n ló fún ní authorization ẹni ó sì tẹ̀lé lómìn tó bá yẹ pé Nàìjíríà náà ni èèyàn náà ló tẹ̀lé torí pé ìwọ fún rẹ̀ ò lámọ̀dájú irú àwọn tí wọ́n gbà yí pé àwọn fẹ́ ṣọdún lónìí wọ́n gbà yí pé Saudi announce masha Allah kò sí tó burú pé wọ́n tẹ̀lé Saudi tí wọ́n fẹ́ náà kọ́lọ́n kó bá wa gba ìbádà wọn lọ́wọ́ wọn àwa náà táwa náà sì wọ pé tó lọ́láṣojú àwa náà ní ta gbẹ́sẹ̀ lè rí pé kì í ṣe pé bóyá nítorí pé bàbá wa kan sọ wípé rárá o tó bá já sí pé ọdún tí wọ́n fẹ́ ṣe yìí bí bàbá wa Mudirul Markaz tí wọ́n sọ pé àwẹ̀ ni ó pé 30 tó wá já sí pé ara mà dájú pé kò ní pé bẹ́ẹ̀ wallahi summa billahi alladhi la ilaha illa huwa máa pẹ̀lú ẹni tí ó bá wọn kí Salatul Eid lónìí a máa ń tó mú mi tèmi ò fi bá wọn kì í lónìí ò kọjá wípé àwọn onímọ̀ lágbàáyé àwọn àfáà wa tí wọ́n bá ń sọ̀rọ̀ wọ́n máa ń sọ̀rọ̀ nípa takhasus àwọn kan ń bẹ ìlànà wọn kó wá ló ní field níbi ọ̀rọ̀ mímọ́ àwọn tí wọ́n wà níbi ọ̀rọ̀ field tó jẹ́ ti nípa ojú ọjọ́ tàbójú ọ̀run tẹ́ ń pè ní astrologers àbí àwọn tí wọ́n jẹ́ astronomers àwọn tí wọ́n ń bẹ nídìí rẹ̀ gbogbo percentage wọn tó pọ̀ jù láyé ni wọ́n fault Saudi Arabia pé rárá it is possible láti gbé kéèyàn rí nǹkan yìí pẹ̀lú microscope ká má ẹ̀ṣẹ̀ wàá sọ pé pẹ̀lú ojú so báwọn yẹn tó bá já sí pé kò sálátakò fún Saudi lórí oṣù tí wọ́n ní àwọn rí kò sí láì fi kírú àwa yìí náà tẹ̀lé wọn àmọ́ àwọn onímọ̀ lágbàáyé tí wọ́n jẹ́ jọ́rùwòrán kan náà àwọn ní rárá o wọ́n ní kò jọ iyèméjì tí ń bẹ lórí ẹ̀ léyìí tó ń túmọ̀ sí pé níbi iyèméjì yẹn bẹ́ẹ̀ yẹn bá rí pé èyí tó dáa fóun jù náà nìyí pé kóun tẹ̀lé sọ́ọ̀n kò sí láì fi ń bẹ bẹ́ẹ̀ yẹn kan bá tó gba àmọ̀dájú ò sí ń bẹ kò sí láì fi ń bẹ so ẹnìkan ò lè rẹ́ nìkan bù ẹnìkan ò sì lè rẹ́ nìkan bá wí torí irú eléyìí náà ó ṣẹlẹ̀ lójú ayé àná Muhammad sallallahu alayhi wa sallam tààrà wọn kan tí wọ́n kírun lọ́jọ́ Jímọ̀ tí wọ́n ṣe Salatul Eid ní Jímọ̀
tààrà wọn kan tí wọ́n ṣe salatul Eid ní sátidé tàbí kára wọn kan tí wọ́n ṣe salatul Eid ní sátidé kára wọn kan tí wọ́n ṣe salatul Eid lọ́jọ́ Sunday tẹ́nìkan sì ní bú ẹnìkan tí ó bẹ ẹnìkan wí. tá a bá lọ ka àwọn kutubul fiqhiyya àti àwọn kutubul ahadith á rí irú àwọn tó jọ bẹ́ẹ̀ dáadáa lápòjúwe. so Ọlọ́run dákun gba ìbáàdà wà lọ́wọ́ wa. so àwọn tí wọ́n kírun lónìí Olúwa Ọlọ́run dákun bá wa gba ìbáàdà lọ́wọ́ wọn. àwọn tí ó kì í lọ́la bí irú àwa náà ọ̀la láàkì lẹ́pẹ̀ lọ́dọ̀ wa ń bì ní mọ́ṣáláṣí wa ní mọ́ṣáláṣí oníkùránì Central Mosque Ẹ̀pẹ́ Lagos Road lọ́dọ̀ wa ní Markaz Bilal ní 76 Lagos Road Ẹ̀pẹ́ lọ́dọ̀ àwa náà ó kírun Salatul Eid lọ́la tó bá di aago 8 sago 8 àbọ̀ pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run insha Allah. àwọn tí wọ́n sì kí lónìí Olúwa Ọlọ́run bá wa gbà náà ìbádà lọ́wọ́ wọn. èyí tó wá burú jù ni tí èèyàn máa fi ju àìmọ̀ kan kó wá máa bú àwọn tí wọ́n túnú lónìí tàbí kó o máa bú àwọn tí wọ́n túnú lọ́la. ìyẹn ni ó máa fi túmọ̀ pé àwọn eléyìí ò sí làákàyè lọ́dọ̀ ọ̀tún kò sí làákàyè lọ́dọ̀ òsì. kódà ara àwọn àfáà lágbàáyé àṣìrò àwọn ìlú mi tí wọ́n ò túnú lọ́la ara àwọn ìlú mi tí wọ́n ò túnú lónìí. léyìí tó ń túmọ̀ sí pé tí bàbá Láyége bá sọ pé ọgbọ̀n láàgbà á rí i pé nínú ayé yìí náà ara àwọn tí wọ́n ó gba ọgbọ̀n yẹn tọrọ bá délẹ̀ báyìí ní sàwọn ọmọ sọ pé Saudi là ń tẹ̀lé bí Saudi bá wá dé tí wọ́n gbé kínní ọdún àwọn àjẹ́ tí wọ́n gbé wá Saudi Arabia ẹni wò pé Saudi là ń tẹ̀lé ká tẹ̀lé wọn ká má takò wọn rárá. Saudi Ọlọ́run fún wọn lójú ọjọ́ tí wọ́n máa wò kìí sì ṣe páwọn ni wọ́n nímọ̀ jù lórí ẹ̀ kódà àwọn tí wọ́n nímọ̀ jù wọn lọ gbà wípé rárá ibi tẹ́ ẹ yà sí kò sí ní tó jọ. Saudi ò sì ní ọ̀nà kan tí wọ́n gbà fífẹsẹ̀ rinlẹ̀ pé àwọn rí oṣù pẹ̀lú yaqin pẹ̀lú àmọ̀dájú kọjá wípé tọ́ àwọn náà wò pé tọ́ ó yóò parí lónìí. so tó bá ti wá jẹ́ bẹ́ẹ̀ ni kọ́lọ́mbà wa gbà ní ìbádà lọ́wọ́ wọn kó gbà ní ìbádà lọ́wọ́ wa náà. mi ò rí tí mùsùlùmí ó máa jà sí tàbí ká máa yẹpẹrẹ ara wa ká máa búra wa. èyí òun a fi ń fa àwọn tí wọ́n fẹ́ ṣẹ̀sìn yìí a fi ń dá ọkàn wọn padà ní àtú ọkàn wọn ṣe. ṣèyí tó sì yẹ ká mọ̀ ní pé gbogbo ohun tá a bá ṣe láyé lónìí náà yóò padà di tán lọ́la Ọlọ́run ó sì padà béèrè lọ́dọ̀ wa. ká sì máa mọ̀ wípé innamal a'malu binniyati wa innama likulli imri'in ma nawa. gbogbo ohun tí èèyàn bá ṣe yóò ní nǹkan kan lọ́kàn tó fi ń ṣe. gbogbo ohun tó bá sì torí ẹ̀ ṣe nǹkan yẹn lọ́lọ́run ó san ẹ́ lẹ́san. tó bí èèyàn bá ṣe nǹkan torí tọ́lọ́run Ọlọ́run san ẹ́ lẹ́san torí tọ́lọ́run. tó bá sì ṣe nítorí ayé àbí nítorí nǹkan kan tó fẹ́ àṣìfù ni ẹni tó bá ti àṣìfù yẹn náà ẹ̀san rẹ̀ náà nìyẹn. nítorí bẹ́ẹ̀ gbogbo àwa mùsùlùmí tá à ń ṣọdún kárí gbogbo àgbáńlá ayé a kú oríire Ramadan tọdún yìí a kú àṣeyọrí ká tiẹ̀ dúpẹ́ ṣèbẹ́ ẹni tí ó ṣọdún lónìí ẹni tí ó ṣọdún lọ́la ṣe bá wà láyé la fi ń sọ̀rọ̀. àwọn tí kìíní ti bá nu sàárè nǹkan tí wọ́n sì láyé mọ́ kódà àwọn kan wọ̀ nu sàárè lónìí àwọn kan wọ̀ nu sàárè lọ́la kò sì sẹ́ni tó mọ̀ bóyá yóò kan àwa tàbí kò ní kan wa. ló fi já sí pé a gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tá a bá sì ń ṣọdún náà ká ṣe lọ́nà tó dáa ká dùn àwọn èèyàn nú pẹ̀lú wọn bá nǹkan tá a bá ní àwa náà tá a bá ní ẹ má jẹ́ àbànújẹ́ púpọ̀ ká máa ní ìrètí pé àánú Ọlọ́run yóò dé bá wa torí pé la taqnatu min rahmatillah gbọ́dọ̀ jákàn kó ń bí àánú Ọlọ́run. èèyàn gbọ́dọ̀ máa ní ìrètí pé àánú Ọlọ́run ọba ń bọ̀ wá torí pé kataballahu ala nafsihi rahma. Ọlọ́run ọba sọ àánú ṣíṣe dọ̀rọ̀ yàn fúnra rẹ̀ ni. tó o bá tí ì ní nǹkan kan lónìí nígbà wo pé kílẹ̀ tó ṣú àánú Ọlọ́run lè dé. tó o bá sì tí ì rí lónìí nígbà wo pé tí ó bá dọ̀la àánú Ọlọ́run ó dé. àwọn tí ó ṣọdún lónìí àwọn tí ó ṣọdún lọ́la. láwọn àpèjúwe tẹ́ padà máa fi mọ̀ yìí pé wàhálà ń bẹ nínú ọkàn ìdààmú ń bẹ nínú ọkàn ẹ lọ wo àwọn kútọ̀bù táwọn èèyàn ṣe yóò máa jẹ́ kútọ̀bù ìjà àwọn kútùbù wàhálà àwọn kútùbà wàhálà àwọn kútùbà fìtínà. so kọ́lọ̀ kò ṣe dáadáa fún wa kó ràn wá lọ́wọ́. a kí gbogbo ẹ̀yin ọmọ ẹ̀yà wa tẹ́ ẹ̀ ń ṣọdún lónìí tẹ́ lọ ṣe Salatul Eid lónìí ẹ kú oríire o Ọlọ́run ó bá wa gbà lọ́wọ́ wa o Eidun Mubarak kullu amin wa nahnu bi khair. àwọn tí ó ṣe lọ́la náà àtúkà wọn náà kẹ́ẹ̀kú palẹ̀ mọ́ ọdún. àwọn náà tá à ń bẹ nínú àwẹ̀ àgbà àwẹ̀ kìí ṣe pà fi yapa Ọlọ́run. àwọn náà tí wọ́n gbà lónìí kìí ṣe pé àwọn náà fi yapa Ọlọ́run. àwọn náà gbọ́ pé Saudi wọn làwọn ti róṣù. àwa kan náà rí i pé tọ̀ rárá o Saudi tó lóun róṣù yìí àwọn èèyàn fọ́ọ̀tì wọn pẹ̀lú tí wọ́n náà gbé rárá ń tẹ́lẹ̀ rí kò jókòó bẹ́ẹ̀. a sì rí i pé àwọn kan wọ́n lọ́tọ̀ nínú àwọn ìlú tí wọ́n ṣàgbà Saudi níbi ọ̀rọ̀ mímọ̀ nípa ń tà ń sọ yìí. ètò jù ní pé tá a bá ń sọ̀rọ̀ àmọ́ ní àwọn kan bẹ tí wọ́n jẹ́ takasusu àwọn tí wọ́n jẹ́ takasusu ń bẹ̀ yẹn kì í ṣàṣe gbogbo takasusu rẹ̀ a ní gbọ́ tí wọ́n bí a bá fẹ́ ṣòṣèlú. níjọ́ tá a bá ní ṣòṣèlú àwọn tí pé àwọn kan mọ̀ takasusu ni wọ́n ibẹ̀ yẹn èyí ṣe fíìlì wọn àwọn kan kàwé wọn gboyè ń bẹ̀. sótóhun ti bẹ́ẹ̀ náà
àwa mùsùlùmí ẹ jẹ́ a ṣera wa lọ́kan torí pé Ọlọ́run ní inna hadhihi ummatukum ummatan wahida ìjọ yìí o ìsìláàmù ẹyọ kan ni o wa ana rabbukum fa'buduni nínú àyà mi fattaqun èmi lọ́lọ́run ọba yín ẹ máa sìn mí ẹ máa bẹ̀rù mi ẹ já bẹ̀rù Ọlọ́run Ọlọ́run ò ní dá wa láàmú àní rí dààmú Ramadan ọdún yìí kò ní jáṣe mọ́ fẹ́ni kankan wa a kú ọdún ẹ kú yèdún àwa tá à ń ṣe salatul Eid lónìí àwa tá à ń ṣe lọ́la Ọlọ́run ó gbà ní ìbádà lọ́wọ́ wa kò ní ìdálù wa láyà gbogbo yóò tá a bá gbà lọ́dọ̀ Ọlọ́run já gbà tíra wa pẹ̀lú ọwọ́ ọ̀tún ká máa jọmọ àlìjánná bẹ́ẹ̀ ni kọ́lọ̀ ń di orí fún wa àní Ọlọ́run ò ní yọ wá kú ọdún Islam bí akil hayyil qayyum wala hawla wala quwwata illa billah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Eid mubarak. Kullu aam wa nahnu bi khair. Ọdún yóò máa yàbò fún wa o. Ọdún máa yàbò fún wa o. Ká sì má gbàgbé ṣe parí Ramadan ni o àwọn àgbàlagbà wọn máa dá ká aṣáámú kọjá àwẹ̀ tẹ̀lé wákàtí 5 kò rè ibì kan aṣáámú ti lọ àwẹ̀ ti lọ àmọ́ wákàtí 5 kò kú ńlẹ̀ o ẹ jẹ́ a máa kírun wa lọ ká sì máa kí dáadáa ká sì túmọ̀ dúró tọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ká máa gbọ́ ẹ̀kọ́ lẹ́nu wọn dáadáa Ọlọ́run ó ṣíjú àánú wa gbogbo àwa tí àrísìkí ti wà lọ́wọ́ wa Ọlọ́run níjó jábọ́ àwa tá à ń rí tí àánú Ọlọ́run ò ní sọ ọ́ dèwọ̀ fún wa bí akila ilaha illallah Muhammad Rasulullah akú ọdún ẹkú yèdún so kọlọ́n dákun kó ṣàánú oníkálukú wa kó má fi ọdún ìní kó má fi ṣèpè fún wa ma assalamu ila liqa assalamu alaikum.